This is part B. Ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá. This is part B lórí ọ̀rọ̀ ìdámẹ́wàá. Gbogbo wòlíì tó bá ti ń sọ pé ọ̀rọ̀ yàn ní kẹ́ ẹ dá ìdámẹ́wàá 419 ni wọ́n. 419 kì í ṣe pé mo fẹ́ fi I am not using this to excel myself. Mo jẹ́ èèyàn kan tó yẹ pé I am a prophet but I am blunt. Mo máa ń sọ̀rọ̀ tèmi ṣàkà. That is all. Ẹni tó bá dẹ̀ máa like èèyàn ló máa like èèyàn. Ẹni tó bá dẹ̀ ní like èèyàn kò lè like èèyàn láyé. Kò sí nǹkan tó fẹ́ ṣe. O bá yọjú ẹ fún ẹni tí kò ní like ẹ kò lè like ẹ. I am telling you, out of 100%, if I have seen 70% that like me, I am okay. Àwọn èèyàn dẹ̀ like ohun tá à ń ṣe tó pé wọ́n rí pé tòótọ́ ni à ń sọ. Mi ò ní rọ́kan tí mo fẹ́ fi kún nǹkan kan tí mò ń sọ láyé àti láyéláyé. Mo rántí ọjọ́ àti sùn bí mo kó gbogbo ẹ̀jọ́ náà àti mọ́tò ta ní ibìkan náà lè dà mélòó. Mo ti rẹ́ni tí bàbá tó bí mi lọ́mọ fóònù tààrà fún kì í fi ń bá àwọn ọmọ wa ṣeré. Tàbálà ń bọ̀ nílé dádì wa báyìí pé àwọn ọmọ yín ń bọ̀ fẹ́ wá ṣeré wọ́n ti máa mú fóònù wọn wá ti fi sí orí àjà. Wọ́n á ti fi sí ọ̀tọ̀ pé àwọn ọmọ yẹn daddy grandpa where is your phone? I want to play game. Bàbá máa ti fi fóònù sí orí àjà. Níjọ́ tí daddy wa kú kì í sọ fún yín fóònù làwọn ọmọ kọ́kọ́ lọ mú. Ọ̀pọ̀ bẹ̀rẹ̀ sí ń play phone tó pé wọ́n tàbí ṣé bàbá lè gbé apá lójú tó ń struggle fún láti níyì. Lẹ́yìn pé kí n jẹun jẹ lẹ́yìn pé kí n dẹ̀rí pé ayé èèyàn dá nípasẹ̀ agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́. Ọlọ́run fún mi ní agbára ṣùgbọ́n nípasẹ̀ agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ lẹ́yìn kiri pé ayé ènìyàn dá mo kí jẹ́ kí ṣáàtì ẹ̀rọ oúnjẹ jẹ́ kí wà ókè ká rọ ọmọ rán lọ sí iléèwé kọ́mọ bá padà ṣépè fún wa lọ́jọ́ ọ̀la kí a rí ọmọ gbé kí ká rí ilé ká lè gbé ọmọ sí. Mi ò nídìí láti ní mo fẹ́ lọ gba estate mo fẹ́ ní estate mo fẹ́ ní plane kí ni mo fẹ́ fi plane ṣe. Nígbà tí plane tí mo máa wọ̀ wà ní Muritala Mohammed airport international airport kí mo fẹ́ lọ ra jet fún. So any prophet that said no tithe, no heaven is a fake. No prophet will tell you that if you don't pay tithe, you will not enter the kingdom of God. It's a lie. Kò sí ìránṣẹ́ Ọlọ́run kan tí ó lè lẹ inú ẹ̀ báyìí tó sọ wípé tí ẹ ò bá ti lè sọ ìdámẹ́wàá ẹ ò ní wọ ìjọba Ọlọ́run tẹ́ ẹ bá padà rí wo ẹni èṣù ayé àti ọ̀run ni. Olè owó ni wọ́n ń wá ṣèbí ló gbé èrú náà lọ fi kó rìdíìmù jọ èrú lọ fi kó rìdíìmù jọ dà. Òun ni Pastor Adeboye sọ jáde yẹn. This is the part 2. Òun ni Pastor Adeboye ló sọ ó ní no tithe no heaven. Èrú lọ fi kó rìdíìmù jọ dà. Rìdíìmù tẹ́rí èrú lọ fi kó jọ. Olè 419. As a prophet, you can never lead. You can never bend. You can never bend to authority of people. You will only bend to the authority of God. Tó bá ti ń rí wòlíì tó jẹ́ pé yes sir ló máa ṣe kiri tó pé fẹ́ gbowó lọ́wọ́ èèyàn kì í sọ fún yín. Àwọn yẹn kì í ṣe wòlíì Ọlọ́run. Fake ni wọ́n ẹni náà ni wọ́n. Wòlíì èṣù láyé àti ọ̀run ni. Ìjọ tí wòlíì bá ti ń ronú wípé òun fẹ́ ra mọ́tò 20 billion kì í sọ fún yín kì í ṣe wòlíì wọn. 10 billion kì í ṣe wòlíì wọn. Mọ́tò 5 billion kì í ṣe wòlíì wọn. Kì í ṣe wòlíì mọ́. Ìjọ tí wòlíì bá ti ronú wípé mọ́tò 10 ló gbọ́dọ̀ wà nínú kọ́mpáàdì òun kì í ṣe wòlíì wọ́n ti di kan bí kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti di olè wọ́n ti di 419 wọ́n ti di ọlọ́ṣà nítorí pé sórí owó tó rí èṣù lówó. Ìjọ tí wòlíì bá ti ronú pé òun fẹ́ ní estate ẹ lọ bèrè tí wọ́n bá ní mọ́tò 10 ẹ lọ bèrè lọ́wọ́ wọn ẹ bèrè lọ́wọ́ Adébóyè ẹ bèrè lọ́wọ́ Kúwúyì ẹ bèrè lọ́wọ́ Olúkọ̀yà ẹ bèrè lọ́wọ́ Oyèdépò ẹ bèrè lọ́wọ́ Pastor Chris ẹ bèrè lọ́wọ́ Pastor Sulaimon ẹ bèrè lọ́wọ́ dodo bí wọ́n bá ní mọ́tò 10. Bó o bá ní márùn ni mo sọ fún ẹ lọ gbàgbé ẹ ó ṣe wòlíì. You are not a prophet. You are a 419. Ìjọ tí wòlíì bá ti ronú bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe tó yẹ pé nǹkan tẹni tó ṣe nìyẹn kì í ṣe wòlíì wọn kò í ṣe ìránṣẹ́ Ọlọ́run wọn. Ìjọ tí wòlíì ti ronú pé òun fẹ́ ní 10 million nínú àkáǹtì ẹ̀ òun fẹ́ ní 5 million naira nínú àkáǹtì ẹ̀ ìyẹn kì í ṣe wòlíì wọn ó ti di 419.
èṣù lówó, èṣù òun ni owó. Ìjọ tí wòlíì bá ti ronú pé òun fẹ́ ra jet tó dẹ̀ rí ṣe tó ṣe gbogbo nǹkan yẹn, àwọn yóò ṣe wòlíì Ọlọ́run mọ́, wọ́n ti di èṣù, wọ́n ti di èṣù pátápátá, wọ́n ti wọnú ayé. Nǹkan tó ṣe ní ẹ ò lè ní ẹ ò ní lọ ìjọba Ọlọ́run náà nìyẹn. Kọ́ lè fowó táìtì yín, kọ́ lè fi ra jet, kọ́ lè fowó táìtì yín, kọ́ lè fi ra mọ́tò, kọ́ lè fowó táìtì yín láti lọ dá big business sílẹ̀. Big business tó tún máa gbé pamọ́ fáwọn ọmọ ọjọ́ tí wọ́n ò fẹ́ jẹ́ káwọn ọmọ ọjọ́ nítorí wọn ò fẹ́ la ojú wọn káwọn dáàdì èwo ni dáàdì tún wá ṣe, dáàdì ló tún ní gbogbo complain ńláńlá yìí wọn ò ní àwọn ẹlòmíì ló máa lọ gbà síbẹ̀ wọn ò tún ní jẹ́ káwọn ọmọ ọjọ́ benefit nínú ẹ̀. Adeboye bá sọ bẹ́ẹ̀ wípé no, if you don't pay tithe you will not enter the kingdom of God. Forget it's a lie. They are fake prophet. I am telling you. Owó tó ti ṣẹlẹ̀ láti ẹ bá wo fídíò tó sọ yẹn, fídíò yẹn it is an old video. Àwọn tó ti fi brainwash àwọn èèyàn and people follow them like that. I know member Adeboye ò ní like me, but I am telling you the truth. Tithe, it is not by force. Kò ń ṣe Idamewa ló máa gbé ẹ dé ìjọba Ọlọ́run. Ohun tó lè gbé èèyàn dé ìjọba Ọlọ́run ìwà ni, òtítọ́, kó o dẹ̀ pa òfin Ọlọ́run mọ́. Ó tọ́. Ohun tí tithe ṣe ni wípé tithe can only be paid pẹ̀lú àwọn tó ní understanding nípa ẹ̀. Ṣé tó bá san tithe fine, Ọlọ́run lè wò ẹ́, Ọlọ́run ò ní jẹ́ kí ikán kó jẹ dodo, Ọlọ́run kò ní jẹ́ kí ikán it won't allow the rest to be waste just like that. Ìwọ ló mọ̀ yẹn. Go and read the Malak 3:10-14. Malaki 3:10-14. Go and read it, you will see that. It is people that just have the wisdom. Talk ọ̀nà lọ ń san Idamewa. Kò ń ṣe by force. Bó bá san fine, bó bá san fine. Ọlọ́run tó bá wá sán náà, tó bá ọba fipá mú ẹ tó fipá sán kò lè ṣe tẹ́wọ́gbà. Lọ gbàgbé ẹ, ó lè rí kankan nínú ẹ. Ṣùgbọ́n tó bá san usefully láti inú ẹ, tó san tithe yẹn láti inú ẹ, tó san usefully, tó ṣe well, you just want to do it. Tí kìí ṣe pé yàn ló inconvenient yẹ. Nobody can inconvenience you to pay a tithe. When they inconvenience you to pay a tithe, it is not a tithe again. It will not work for the purpose which you have paid it for. But when you think in your heart that jẹ́ kí n celebrate your Ọlọ́run tó dẹ̀ fi sílẹ̀ ń bẹ̀, fine, you go on your whole way. You go on your whole way. Tithe is not what anybody can record. Sì tó ń ṣe nínú church, sì tó máa record ẹ̀. Ìyá Bọ́lá tithe 2,000 naira ló sọ. It is not. I don't do it. Come to my church, you cannot. You come to witness it one day. Come to witness it on Sunday. You cannot sit there. Tó bá wù kó san, bí òfin force mú yàn, ṣùgbọ́n tó bá san, fine. It is good. If you pay it, fine. It is the same thing náà ní ìwọ ló mọ ohun tó ń wá lọ́wọ́ Ọlọ́run. Àwọn tó mọ ohun tó ń wá lọ́wọ́ Ọlọ́run ni wọ́n ń san tithe. Maybe you want blessing. You want God to bless the remaining one in your hand. You want to be, tithe is all about pay and you will be blessed more. But it is not by force. Nobody can force you on that. That Adeboye bá sọ is a slip of tongue. It is incorrect. It is wrong. That you should say if there is no tithe, you don't pay tithe, you don't go to heaven. Heaven does not work with tithe. So God bless you. Keep sharing it. Share it to everywhere. Let them see. I want to liberate you. Let us open your eyes. Don't be slave under pastors. Ẹ má jẹ́ slave. Ẹ má jẹ́ ẹrú lábẹ́ àwọn wòlíì. Anything you want to do, you do it freely. Nobody will force you. You do it freely. Nobody will force you. Don't let anybody force you. The only thing I can talk about that I will tell you that it is compulsory. You take Jesus, you take God. Tó bá ń wẹ̀ o lè gba Jésù gbọ́. Tó bá ń wẹ̀ o lè gba Ànábì Muhammad bọ̀ sallallahu alaihi wasallam. Èyí tó bá ń wẹ̀ tó mọ̀ pé ó lè gbé níbi tó ń lọ ní kó gbàgbọ́. Tó bá ń wẹ̀ o lè da ọya bọ́. Bọ́lọ́run ṣe rán ọya, òun náà ló rán Jésù. Bọ́lọ́run ṣe rán Ògún, òun náà ló ṣe rán Jésù. Ó náà ṣe rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ náà ló ṣe rán Jésù. Tó bá ń wẹ̀ ní kó gbàgbọ́. Tó bá ń wẹ̀ ní kó gbà níbẹ̀. Tèmi yà ni pé ṣiṣẹ́ tí Ọlọ́run ní kó ṣe kó lè débi tó ń lọ láyé. Thank you very much. Share the video.
share the video. My name is Babaconfirm JP. God bless you. Mo ti de o, we ṣì ń bọ̀.